Aláròyé máa wí o. èyí lohun tí gómìnà Adeleke ṣe fáwọn òṣìṣẹ́ ìjọba lọ́sùn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde ọjọ́ kìíní oṣù kejìlá yìí gẹ́gẹ́ bí ọjọ́ láti bẹ̀rẹ̀ sísan owó oṣù tuntun fáwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ náà. Níbi ètò kan tí àwọn aṣojú ìjọba àtàwọn aṣojú ẹgbẹ́ òṣìṣẹ́ ti buwọ́lu ìwé àdéhùn ìmúṣẹ owó oṣù tuntun náà, ní ìjọba ti sọ pé owó oṣù tuntun yìí yóò tún farahàn nínú owó oṣù kọkànlá táwọn òṣìṣẹ́ yóò gbà. Bákan náà ni ìjọba kéde pé wọn yóò ṣàfikún ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà sórí owó àjẹmọ́nú oṣooṣù tí gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ń gbà lọ́sùn. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ díẹ̀ sẹ́yìn ni gómìnà Adeleke kéde pé ẹgbẹ̀rún lọ́nà márùndínlọ́gọ́rin náírà ni yóò jẹ́ owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ní ìpínlẹ̀ àwọn. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin gan-an ni gbèdéke tíjọba àpapọ̀ gbé kalẹ̀, síbẹ̀ gẹ́gẹ́ bí ìjọba tó ní ìmọ̀lára ìlàkọjá àwọn aráàlú, òun gbé owó tí Ọ̀ṣun yóò máa san sí ẹgbẹ̀rún lọ́nà márùndínlọ́gọ́rin. Nígbà tí aṣojú àwọn òṣìṣẹ́ bíi Nigerian Labour Congress, Trade Union Congress, JNC, àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ka àkọsílẹ̀ àdéhùn náà tán níbi ètò tó wáyé nínú ọ́fíìsì gómìnà ní àbèrè ni wọ́n buwọ́ lù ú. Alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba Comrade Christopher Arápáṣòpó gbóṣùbà fún gómìnà Adeleke pé ó ṣèlérí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ó ní ìgbà àkọ́kọ́ nìyí o nínú ìtàn ìpínlẹ̀ Ọ̀ṣun tí gómìnà yóò bá àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ṣèlérí tí kò sì ní yí ohunkóhun padà nínú ẹ̀. Arápáṣòpó wá fi dá gómìnà lójú pé gbọ́ngbọ́n làwọn òṣìṣẹ́ wà pẹ̀lú rẹ̀, bẹ́ẹ̀ ni kò sí èyí tí yóò ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ rẹ̀ láàrin àwọn. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ìgbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Kọ́lá Adéwùsì sọ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìfikùnlukùn níjọba pinnu pé lábẹ́ bó ti wù kó rí, ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ní àkọ́kọ́. Ó wáá ké sí àwọn òṣìṣẹ́ pé ní báyìí tí awo ìjọba Adeleke ti kì fún wọn, kí àwọn náà kì fún awo padà nípa ṣíṣe àtìlẹ́yìn fún ìjọba tó wà lóde báyìí. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.